eléyìí ni ìkìlọ̀ ńlá fún ìwọ àáfàá onílé ọlá yẹn nípa ọ̀rọ̀ tó sọ pẹ̀lú Shehu Labib. Láyé ẹ má sọrú ẹ̀ mọ́ o, má tó sọrú ẹ̀ mọ́ o. Maulana Sheikh Labib Agbaji wọn kì í ṣe ẹni àrífín, wọn kì í ṣe ẹni àrífín. Ó ṣẹ̀ṣẹ̀ dórí social media ni ẹ̀kọ́ téèyàn fi máa lo social media kò tí ì yé ẹ. Tó bá jẹ́ pé ó ti yé ẹ ní ò ní sọ pé Shehu Labib àwọn ni wọ́n sọ̀rọ̀, àwọn ni wọ́n tún kó jẹ. Ẹni ó bá lẹ́kọ̀ọ́ tó dẹ̀ ní oníbàáwí, ẹni tí wọ́n ṣe yẹn kò sẹ́ni tí ò lè ṣẹlẹ̀ sí. Ẹni tí wọ́n ṣe yẹn kò sí ẹni tí ò lè ṣe, àfẹ́ni tí ó bá ní oníbàáwí nìkan ni ò lè ṣẹlẹ̀ sí. Èèyàn máa wà lórí social media tí ó ti bínú lórí nǹkankan pé àní kíní yìí kò yẹ kó rí bẹ́ẹ̀, kíní yìí kò dá bẹ́ẹ̀. Ṣùgbọ́n tí àwọn tí wọ́n bá jẹ́ onítìjú ènìyàn, tí wọ́n dẹ̀ jẹ́ ẹni àpọ́nlé ènìyàn, tàbí àwọn tí wọ́n jẹ́ bàbá fún èèyàn nínú ilé, lágboolé, láwùjọ, tí wọ́n bá pè èèyàn sákèésí pé ntọ́ sọ yìí lóòótọ́ òdodo ọ̀rọ̀ ni, ṣùgbọ́n a gbà lọ́wọ́ ẹ̀. Àwọn kan fẹ́ tó yẹ pé wọ́n lè gba nǹkan tì lọ́wọ́ èèyàn o. Ló fi já sí pé ẹni tó bá jẹ́ pọ́ lẹ́kọ̀ọ́ tó dẹ̀ jẹ́ ẹni tó ní oníbàáwí, tó dẹ̀ jẹ́ onítìjú ènìyàn, ó lè sọ ọ̀rọ̀ kan kó dijọ́ kejì kó tó kó jẹ padà látara pé kíni kì í ṣe ẹni tí ó bá wí yẹn ló sì torí ẹ̀kọ́ ọ̀rọ̀ jẹ́ o, ṣùgbọ́n torí àwọn tí wọ́n pè é àti àwọn tí wọ́n jẹ́ onítìjú ẹ̀ àti àwọn tí wọ́n jẹ́ ẹni àpọ́nlé tí wọ́n pè pé àgbà kínní lọ́wọ́ rẹ̀ dákun má jẹ́ kó rí bẹ́ẹ̀. Ìṣe pé Shehu Labib ń bẹ̀rù Fẹ́mi Adébáyọ̀, wọ́n á bẹ̀rù ẹ o. Tí wọ́n bá ṣerú àwọn àtúnṣe yẹn kì í ṣe pé wọ́n fi ń bẹ̀rù ẹni yẹn, adab tí wò ní nìyẹn. Ó yẹ tó ẹ náà ó yẹ ṣe lórí social media lọ́jọ́ kó o máa ṣe tó sí yẹn. Tó bá jẹ́ pé o ti wà lórí social media tipẹ́ ni ẹ̀kọ́ yẹn máa yẹ, wàá ti mọ̀ pé àwọn kan, àwọn onítìjú, àwọn bàbá fún Shehu Labib ni wọ́n. Bí mo ṣe rí fídíò yẹn èmi ti mọ̀ pé ń tó ṣẹlẹ̀ nìyẹn, wàláì aksamtu billahi. Bí mo ṣe rí fídíò yẹn ni mo ti rí pé ń tó ṣẹlẹ̀ nìyẹn. Kí ló dé? Kí ló dé? Ìkookò kì í jẹ ìkookò ẹgbẹ́ rẹ̀. Ẹ lè rí ìkookò kó máa jẹ ìkookò ẹgbẹ́ rẹ̀. Kí ló dé tó jẹ́ pé ìwọ oko pera rẹ ní sùmùrà ọdẹ fẹ́ máa ọfẹ́ sọdíkùn lẹ́sẹ̀ yẹn fáwọn ìyàwó mabus kọ̀rí ibùmí ní àdúgbò ìfìlìkìyàs. Òǹkí Yínká TNT òǹkí àwọn èèyàn ọdẹ ń fi àbùkù ọfẹ́ máa fi torí ò lè fi àbùkù kan Shehu Labib, ọfẹ́ máa fi àbùkù kan Shehu Labib. Wọn kì í ṣẹni àbùkù, wọn yìí ṣẹni tó lè fa àbùkù kan láyé ẹ. Má dàrú ẹ wò má, má dẹ̀ ṣe bẹ́ẹ̀ má, má ṣe bẹ́ẹ̀ má o. Àfọ onílé ọlá yẹn má ṣe bẹ́ẹ̀ má o. Shehu Labib kan ṣẹni tó lè fa àbùkù kan, wọn kì í ṣẹni àbùkù. So ti yẹ bá yẹn fídíò tó sí yẹn jẹ́ kó jẹ́ last fídíò tó máa ṣe irú fídíò yẹn, má tó ṣerú ẹ̀ mọ́. Ẹni ọba ti ga èèyàn ò kì í sọ ọ̀rọ̀ wọn láìda. Ẹni Ọlọ́run bá dẹ̀ ti gbégbà fún má sọ̀rọ̀ ẹ̀ láìda. Tó bá tiẹ̀ wà láwọn kan tí wọ́n ń sọ̀rọ̀ ọrú wọn láìda, ó yẹ kó ọmọ bí wàá ṣe ṣàtúnṣe ni. Tó bá wà mọ̀ pọ̀ látúnṣe kankan lẹ́nu tó fẹ́ ṣe fọlíyẹ́smùt ọba dákẹ́ náà ó dákẹ́. So mo wá kí ẹ ń lọ ní o, mo wá kí ẹ ń lọ ní. So ẹni tó ṣẹlẹ̀ yẹn kò sí ẹni tí ò lè ṣẹlẹ̀ sí. Yes, kò sí ẹni tí ò lè ṣẹlẹ̀ sí. Ẹni ọba ti jẹ́ alápẹ̀lẹ́ tó dẹ̀ ní àwọn mo ti àìmọye bẹ́ẹ̀ tó yẹ pé màá ti ṣe fídíò mi lórí social media táwọn tí wọ́n jẹ́ onítìjú mi, àwọn èèyàn tí wọ́n á dẹ̀ pè mí pé àhàfà Akeem adé fídíò yín báyìí fídíò ẹ dákun afẹ́ gbà lọ́wọ́ yín, ẹ dákun ẹ bá wa ṣàtúnṣe lórí ẹ̀. Ṣùgbọ́n dédé pé àwọn yẹn náà jẹ́ ni dáadáa, wọ́n jẹ́ yẹn gidi, wọ́n àdẹ̀lé bá mi sọ̀rọ̀ tì. Màá ní láti padà kí n ṣe fídíò kan káàfà mi wá pè mí ká ní kí n kúrò lórí ẹ̀ kí wá kọ̀tínú a jẹ́ pé mi sọmọ alálùbáríkà nìyẹn. Kí n ṣe fídíò kan ní bàbá àgbàlagbàjì tàbí bàbá kọ́mọ̀jẹ́ bàbá àgbàlagbàjì gan àgbàlagbà láwùjọ ládùúgbò tí wọ́n bá pè mí lórí fídíò kan tí mo ti ṣe kọjá tó bá ti ní kí n já mi lórí ẹ̀ a gbọ́dọ̀ kó lórí ẹ̀ náà ni, gẹ́gẹ́ bí ọmọ tó lẹ́kọ̀ọ́ tí n tó kéde yé tó dẹ̀ mọ ìwọ̀ tó yẹ fún àgbàlagbà. So kí lọ expect kí Shehu Labib kan túbọ̀ ká máa bá Fẹ́mi Adébáyọ̀ ká máa bá jà lọ.
láyé ẹ fídíò tó ṣe yẹn má ṣerú ẹ̀ mọ́ o má ṣerú ẹ̀ mọ́ o tó bá fẹ́ trend pè wá a máa bó ṣe trend.